ṣé gbogbo ti wá rí pé o mọ̀ Tóyìn know nothing about it. Ó mọ̀ ó ṣèṣì kò mọ̀ rárá ó kò wà. California Paradise City ìbẹ̀jùlẹ̀ Lagos àyíká pàtàkì lélẹ́yìí fún gbogbo ẹ̀yin tilé àti òkèèrè tó fi dé òkè òkun tẹ̀ wá ibi tó dáa forí kalẹ̀ sí tẹ̀lé kọ́lé sí nínú gbogbo èèyàn ṣe ń bò wìtìwìtì. ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin tẹ̀síwájú láti máa analyse ìjà tó wà lẹ́rìn arábìnrin Tóyìn Abraham àti Fúnkẹ́ Akíndélé. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Lizzy Anjorin tí ó sọ nínú fọ́nrán yìí. But Fúnkẹ́ was aware ipe Fúnkẹ́ ipe Ìyábọ̀ wà aware pé Fúnkẹ́ ń bínú sí Tóyìn. But ó jù láti má sọ fún ni. Ó wá lẹ́kì gbé ó ti bẹ Fúnkẹ́ lẹ́yìn pé kó gbójú o kí Fúnkẹ́ má gbójú. But Tóyìn ò mọ̀ òun ni Tóyìn ṣe lọ kí. Kíní yẹn ó dàbí pé wọ́n gbá Tóyìn létí kẹ́yìn ni. Ó gbà létí kẹ̀. California Paradise City la bá máa pè ní ìlú tuntun. Gbà létí ìfárùn kan ló máa ń pè yẹn. Ìfárùn ìgbà tí lẹ́yìn ìgbájúmọ́lẹ̀. Ẹ fún wa lóyìnbó tó bá gbàyàn létí. Tó bá gbàyàn létí látẹ̀yìn fún wa lóyìnbó ẹ̀. Ta ló gbóyìnbó nù yín o? Net it àbí net bomb net air bomb àbí ìfọ́rùn méjì. Tóyìn know nothing about it. But Fúnkẹ́ was aware ipe Fúnkẹ́ ipe Ìyábọ̀ wà aware pé Fúnkẹ́ ń bínú sí Tóyìn. Ìtorí ẹ̀ ló ṣe sẹ́ẹ̀tì kámẹ́rà lẹ̀. Ẹ má miss target. Ìyábọ̀ ló ti flọ́ọ̀tì gbogbo ẹ̀ lẹ̀. Backhand kọ́ nìyẹn o. Uppercut kọ́ ni o. Backhand kọ́. Show us clothes. Aṣọ rẹ̀. Aṣọ rẹ̀ another colour aṣọ ọ̀run mi rè. Another colour àwọn aṣọ tó máa fún ẹ ní statement tó bá wọ̀ bent. Ẹ̀rí pé kọ́lọ̀ ẹ̀ yìí lù. Ta ló tó bẹ́ẹ̀ ìfọ́tí mẹ́yìn? Ẹ yá mi lóyìnbó. A few sharp slap. But ó jù láti má sọ fún ni. Ẹ̀kọ́ ní smack down. Ẹ̀kọ́ ní smacking. Ó wá lẹ́kì gbé ó ti bẹ Fúnkẹ́ lẹ́yìn pé kó gbójú o. Ok, ọ̀rọ̀ gbá títí wà ń bẹ̀ tẹ́lẹ̀. Kí Fúnkẹ́ má gbójú bọ̀ Tóyìn ò mọ̀ òun ni Tóyìn ṣe lọ kí. Kíní yẹn ó dàbí pé wọ́n gbá Tóyìn létí kẹ́yìn ni. Nígbà tó kì tí ò dá lóhùn ó rò pé ṣé wọn kò rí mi. Àwọn kọ́lẹ̀ ní bóyá kí. Ẹ̀yin ti jọ sọ̀rọ̀ dáadáa, ẹ ti jọ ṣe gbogbo structure yẹn. Tóyìn wojú báwo ló ṣe fẹ́ wojú èèyàn tó ń gbé ìdùnnú bọ̀ àtayọ̀ láti ilé ẹ̀ tó wọ ọdún patí. So ojú èèyàn kan ló máa lọ ṣọ́pọ̀ ojú èèyàn kan bá ẹni yóò fẹ́ kò fẹ́ gbé mi o ẹni yóò fẹ́ ṣe. Èyí tó dùn èmi jù ní kámẹ́rà tí Ìyábọ̀ Òjó ti sẹ́ẹ̀tì sílẹ̀ láti mú gbogbo dírámà yẹn. Òun ló dùn èmi jù. Kíní kan ẹni yóò kò wojú bọ̀ Fúnkẹ́ ti rojọ́ fún tó ó ti rojọ́ fún Ìyábọ̀ wọ́n ti jọ discuss ó lè jẹ́gbà kan ṣe production wọ́n ti jọ sọ. Ìyábọ̀ náà ti lè sọ fún Fúnkẹ́ pé ó ti ẹ̀ṣẹ̀ mí ó yẹ kó wà lórí àrízò ó yẹ kó wà lórí kíní kan ó yẹ kó wà lórí gbá kó sọ pé no ipe kí ló dé tí o ṣe sí mbẹ because Ìyábọ̀ sọ.